lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ìyún ọjọ́ kẹta oṣù kejìlá tá a wà yìí the 3rd of December 2024 ní ariwo sọ káàkiri Nàìjíríà nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n gbé gbajúmọ̀ agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní amòfin Délé Fárótìmí tó jẹ́ pé láti ìlú Èkó náà ti kí ọkùnrin náà mọ́lẹ̀ tó sì jẹ́ pé dàsìkò tá à ń ṣe àkójọpọ̀ rẹ̀ yìí wọ́n ti fi mọ́tò wọ́n ti fi gbé lọ sí ìlú Adó Èkìtì lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ bó tilẹ̀ jẹ́ pé gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ olóṣèlú ni ìyẹn Comrade Ọmọyẹlé Sowore inú pariwo síta pé wọ́n ti gbé Délé Fárótìmí tó sì jẹ́ pé níṣe ni ọkùnrin náà ni ó ń béèrè ló fẹ̀sùn kan olùdásílẹ̀ ilé ìfowópamọ́ UBA ìyẹn olóyè Túnjí Ẹ̀lúmọ̀lú pé òun gan ni ó gbé Délé Fárótìmí nítorí pé ó ló ba òun lórúkọ jẹ́. Ọ̀rọ̀ yìí ló máa dariwo ńlá káàkiri Nàìjíríà táwọn èèyàn sì ń pariwo pé kí ló dé tí wọ́n fi ń fi ọlọ́pàá táwọn alágbára fi ń lò wọ́n láti fi fìyà jẹ àwọn mẹ̀kúnnù tàbáwọn tó bá ti sọ̀rọ̀ takò wọ́n. Ṣùgbọ́n nígbà tí ìwádìí ń tẹ̀síwájú ní àṣírí tú pé tí Sowore sọ irọ́ ló wà ń bẹ́ẹ̀ tó ní Ẹ̀lúmọ̀lú ní olùdásílẹ̀ ilé ìfowópamọ́ UBA kò lọ́wọ́ sí tó ń ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé gbajúgbajà agbẹjọ́rò ní amòfin àgbà ìyún Afẹ́ Babalọ́lá Senior Advocate of Nigeria ti ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì òun gan ni ó máa gbé Délé Fárótìmí lẹ́yìn tó kọ lẹ́tà ìfinisùn sí àwọn ọlọ́pàá tó lóyìnbó ń pè ní petition. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ẹ̀sùn tí Afẹ́ Babalọ́lá tó kà sí Délé Fárótìmí lẹ́sẹ̀ ní ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe èyí tí ó ti ń fi ẹ̀sùn kan Afẹ́ Babalọ́lá pé ó ń lo agbára lọ́dọ̀ àwọn adájọ́ láti máa dá ẹjọ́ tó bá ṣègbè lẹ́yìn ẹ̀ ìyẹn pé ó ń fa àwọn adájọ́ lábẹ́ tẹ́lẹ̀ ẹjọ́ tó bá sì fẹ́ kan dá ni wọ́n bá dá kódà onígbà kan wà tí bàbá náà táwọn ti jọ ní èdè àìyedè láàrin ara wọn tí ó fẹ̀sùn kò ń pòǹba òun lórúkọ jẹ́ tó sì ní òun náà gbé bàbá náà lọ ilé ẹjọ́ pé ó fẹ́ máa fi ayé ní òun lára ṣùgbọ́n tó ní níṣe làwọn adájọ́ ni wọ́n dẹ ẹjọ́ náà nù tó sì ní Afẹ́ Babalọ́lá ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn alágbára tó ń ṣe adájọ́ lò àti ilé ẹjọ́ lò ní Nàìjíríà tá a wà yìí. Eléyìí ni wọ́n ló bí Afẹ́ Babalọ́lá nínú bàbá tó sì ti ń súnmọ́ 100 ọdún náà ni wọ́n ló kọ lẹ́tà àfinusùn sáwọn ọlọ́pàá ìpè kí wọ́n bòun ṣèwádìí Délé Fárótìmí eléyìí ló sì jẹ́ kí wọ́n gbé ọkùnrin náà láti ìlú Èkó lọ sí ìlú Èkìtì. Nígbà tó ń fìdí ẹ̀ múlẹ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Adéníran Akínwálé jẹ́ kó di mímọ̀ pé ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ìyún defamation ni làwọn gbé Délé Fárótìmí sí bẹ́ẹ̀ ló láwọn ti gbé lọ sékìtì tó sì ní àwọn yóò fojú ẹ̀ bá ilé ẹjọ́.